wípé ẹ̀kú ọjọ́ mélòó kan, ẹ̀kú ọjọ́ mẹ́ta. Lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscriber wa tí ẹ subscribe sí channel yìí. Ìfẹ́ tí ẹ ní sí wa, Ọlọ́run má jẹ̀mú á jẹ́ kí ìfẹ́ náà kó pẹ́ dáadáa. Ẹni ṣíṣe ẹni sì wò lágbára Ọlọ́run. Lónìí gẹ́gẹ́ bí promise tí mo make wípé mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn sinimá kan and then àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú àwọn sinimá yìí mo fẹ́ mẹ́nu bà. Sinimá tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni Anikulapo láti ọwọ́ Kúnlé Afọláyan àti Ẹlẹ́ṣin Ọba láti ọwọ́ Bándélé. Sinimá méjì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa lélẹ̀. Àkọ́kọ́ náà fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ti wo Anikulapo tàbí pé àwọn kan wà tí wọ́n ti wò tí wọ́n sì ń gbìyànjú àti wo Anikulapo. Ó ti wà lórí Netflix láti bí ọjọ́ mélòó kan. Ẹ lọ wò ń bẹ̀. So a lè jọ gbé yẹ̀wò dáadáa. Sinimá Anikulapo ó kọ́ gbogbo ènìyàn lọ́gbọ́n, pàápàá jùlọ àwa tí a jẹ́ ọkùnrin. Tí ẹ bá ti wo Anikulapo, tí ẹ sì wo Ẹlẹ́ṣin Ọba, tí ẹ bá wo story méjèèjì yìí, ẹ rí wípé ìtàn yẹn ó dá lórí àwa ọkùnrin jùjùjù. Ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀, ó dá lórí àwa ọkùnrin jùjùjù. Nínú Anikulapo, kí lorúkọ ẹni tí ẹran mi létí bọ̀bọ̀ yìí? Saro Alasofi, yes, God bless you. Saro Alasofi. Ẹ wo kò easy. Saro Alasofi. Saro Alasofi nítorí obìnrin ló ṣe sọ agbára tí ó nínú. Tí ẹ bá wá wo Ẹlẹ́ṣin Ọba, Ẹlẹ́ṣin Ọba sọ agbára àti iyì tí ó nínú nítorí obìnrin. Ṣé ti rí ọ̀nà tí sinimá méjèèjì ti gbà papọ̀? Náà ẹ jẹ́ àmúlẹ́yọ kọ̀ọ̀kan. Saro Alasofi nígbà tí ó dé ìlú Ọ̀yọ́ náà, ìyálọ́jà ó béèrè lọ́wọ́, ìyálọ́jà welcome ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Ìgbà tí ìyálọ́jà welcome ẹ̀, ìyálọ́jà fọ́ fún Saro Alasofi. Òun àti Saro dé jọ ń bá eré àníyàn ẹ lọ. Ṣùgbọ́n ẹ má jà gbàgbé pé ẹnìkan, ìyẹn MC Macaroni tí wọ́n ṣe comedy, wọ́n wá bá Saro wípé obìnrin tí òun wò yìí o, kò sírú ẹ̀ nílùú yìí o, ó ti mọ̀ pa lágbèrè ni. Now Saro kò gbà sí nítorí Saro ti yóò fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Now ìgbà tí Saro ti yóò fẹ́, Saro yìí Alasofi, mo rí àwọn kọ́mẹ́dì kankan lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ti ń post oríṣiríṣi pé Saro Alasofi ó send friend request sí ìyàwó mi, mo yá gba ní blocking kìnìkan irú àwọn kọ́mẹ́dì yẹn ó ń lọ. Now ìgbà tí Saro Alasofi tí ó ti fọ́ fún ìyálọ́jà, ó tún wá ṣeé ṣe nítorí ó jẹ́ ọkùnrin tó rẹwà tó wà handsome. Ìyàwó ọba ó tún ṣe kíni, ó tún fọ́ fún dádì wa Taiwo Hassan Ogogo, àwọn náà play role ọba nínú Anikulapo. Now ìyàwó wọn kékeré ó tún wá fọ́ fún. Ẹ wo ìyà tí obìnrin yìí jẹ nítorí Saro Alasofi. Títí wọ́n ṣe na Saro tí wọ́n ṣe kúrò, tí ó fi rí àdó tí wọ́n fi ń jí òkú dìde tó fi gbà fún Saro. Nígbà tí Saro ọwọ́ ẹ̀ tẹ agbára tán, ẹ wo ìwà tó gbé yọ. Ó bẹ̀rẹ̀ sí ní hùwà lóríṣiríṣi, ó bẹ̀rẹ̀ sí ní kóbìnrin, obìnrin tó tún fẹ́ náà, ìyẹn tún lọ bú ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún títí tí Saro fi sọ agbára nù. Bákan náà tí ẹ bá wá lọ wo
kí lorúkọ ẹni yìí o, Ẹlẹ́sìn Ọba. Tí ẹ bá wá lọ wo Ẹlẹ́sìn Ọba, ẹ rí wípé Ẹlẹ́sìn Ọba òun tiẹ̀ ó sọ agbára nù nítorí omidan tí ò tí bàlágà. Sinimá Ẹlẹ́sìn Ọba yẹn, nígbà tó tó àkókò tó yẹ kí Ẹlẹ́sìn Ọba gbọ́ ìpè, Ẹlẹ́sìn Ọba kọ̀ kò lọ. Ìgbà tí Ẹlẹ́sìn Ọba kọ̀ tí kò lọ, ṣe rí nǹkan tí ó ṣẹlẹ̀. Tí Ẹlẹ́sìn Ọba bá ti lọ before, nígbà tí ẹ̀sìn ẹ̀ lọ, irú bí àwọn òyìnbó ṣe mú tí wọ́n fi ṣe irú ẹ̀ ò ní ṣẹlẹ̀. So màá kàn rọ̀ gbogbo wa, ọ̀rọ̀ mi dá lórí àwọn ọkùnrin. Ẹ jẹ́ ká ní ìkíyèsára, ẹ jẹ́ ká ṣọ́ra, nítorí pé kíni, nítorí àwọn obìnrin wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ti wo sinimá méjèèjì, ẹ lọ wò ó ti wà lórí Netflix báyìí. Ẹ lè lọ wo àwọn sinimá yìí ń bẹ̀. Sinimá tó kọ́ni lọ́gbọ́n ni, sinimá tó kún fún òye ni.